Dédé wòyí ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Mo kàn fẹ́ sáré fi àsìkò yìí bá gbogbo ẹ̀yin ọkùnrin onírọ́ èké onímọ̀nàfíkì sọ̀rọ̀ ni. Gbogbo ẹ̀yin ọkùnrin, my wife and I are separated. Ẹ̀yin oní separation ìsọnù. Ìyàwó yín máa gbé lókè, ẹ̀yin máa gbé nísàlẹ̀. Ìjọ́ tó bá bá yín balẹ̀ tẹ́ ẹ̀ bá rógbò ìtàdó, ìyàwó náà lè máa padà lọ dó. Ẹ wá lọ máa play with emotions àwọn obìnrin tó wà níta. Ẹni tó bá ṣe bẹ́ẹ̀ lórí platform yóò máa kúkú òjijì ni, because tó bá parọ́ fóbìnrin tó bá máa fẹ́ afẹ́, tí ò bá ní fẹ́ afẹ́ kò ní fẹ́. Èwo làbọ̀rọ̀ irọ́, my wife and I are separated. Ẹ dẹ̀ mọ̀ pé jọ ń gbénu ilé kan náà, ìyàwó yín lókè, ẹ wà nísàlẹ̀, bóyá ní small misunderstanding ẹ sọ̀rọ̀ for months. Ṣé bẹ́ẹ̀ ni marriage ṣe ń break up ni? Ṣé bẹ́ẹ̀ náà ṣe ń break marriage ni? Ẹ wá máa parọ́ fóbìnrin ta ẹni we are separated, wàrà ṣẹ̀dẹ̀ jọ ń gbé nínú ilé. Obìnrin àwa ti wá gbọ́kàn lẹ́yìn ẹ máa play with emotions. Àwọn tó bá dẹ̀ máa dá ẹjọ́ wọn ò ní dájọ́ rightly. Obìnrin yẹn náà máa blame pé lójú kòkòrò, ẹ̀yin dẹ̀ lẹ́ṣẹ̀ orí burúkú lọ síbẹ̀. Ọkùnrin tó bá dánrú ẹ̀ wò ní orí platform mi kò ní kíje àràkú láṣọ gbági, ó máa ṣòṣìkú ni. Gbogbo ẹ̀yin, my wife and I are separated. I don't want to see you on my platform. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá òbò sí lórí platform mi. Òbò sí lórí platform mi, kẹ́ settle ló wà lórí platform mi. Don't bring that silly things to my platform. It's not going to work here. Ẹ̀yin tẹ́ máa play pẹ̀lú emotion ọkùnrin. Emotion obìnrin. And gbogbo ẹ̀yin obìnrin náà alákọ. Ẹ̀yin tẹ́ ṣì ń wò wípé bóyá ẹ fine. Ọkọ kò kú comboard. Tẹ́ máa fẹ́ kọ́kùn ọkùnrin máa sìn yín. Ẹ má wá sórí platform mi o. Gbogbo ẹ̀yin oní condition mi ò lè ṣèwé fún, mo ti ṣèwé fún lágbájá. If you know you want to carry your bitterness over, don't come. It's not compulsory. Ẹ má wá fún mi ní stress. Ó ti ṣe fún mi lè ṣe. Ẹ má fún wa ọkùnrin tó bá lè ṣèwé fóbìnrin kó má wá sórí platform mi. Obìnrin tó bá lóun ò lè ṣèwé fọkùnrin náà kó má wá sórí platform. That means pé o ò fẹ́ ọkùnrin, ò fẹ́ fóbìnrin tọkàntọkàn, o kó àbóbò ló ń wá torí obìnrin náà máa ń wó kó. Ẹ má wá sórí platform mi o. And again, tó bá di lọ́la ní agbára Ọlọ́run, máa ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí Babátúndé Abdulateef àbí Lateef tí mo gbé picture ẹ̀ síta. Máa ṣe show ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, máa ṣe fún ẹ̀yin èèyàn bó ṣe ṣẹlẹ̀. Ẹ kú mọ̀ pé mi náà kì í ba tèèyàn jẹ́ torí pé ẹ̀rù àwọn ọmọ mi bà mí. Tí ò bá sí ìdí obìnrin kì í jẹ́ kúmólú. Tó bá dọ̀la màá fún yín ní ìdí ẹ̀. Èmi kì í ba tèèyàn jẹ́ o torí pé mo ní àwọn ọmọ ọkùnrin, mo lóbìnrin. Èmi kì í ba tèèyàn jẹ́. Ọlọ́run má jẹ́ kí n ba ayé èèyàn jẹ́ láyé tí màá fi wọlé sùn. Ṣùgbọ́n tó bá dọ̀la gbọ́ bóyá mo jẹ̀bi, bóyá ẹni tó jẹ ní 7 million bóyá ó jẹ̀bi, ẹni tó gbá ní 7 million bóyá ó jẹ̀bi, bóyá ó jàre. Gbọ́. Àmọ́ ẹ má fi sọ̀rọ̀ ẹ̀sìn o. Bó jẹ́ mùsùlùmí, ẹ̀sìn ọ̀tọ̀, ìwà ọ̀tọ̀ o. Lateef Babátúndé òun ló lo 419 kò ń ṣe Islam. Lateef Babátúndé ló lo 419 kò ń ṣe Islam ló lo 419. Mo máa yànyàn náà àwọn nǹkan kan tí àwọn èèyàn òye. Téèyàn bá ṣẹ̀ dífàpò jẹ́ Muslim kò mí pé Islam ló ṣẹ̀. Téèyàn bá ṣẹ̀ dífàpò jẹ́ Christian kò mí pé Christian àbí Christianity ló ṣẹ̀. Lateef ló ṣẹ̀ o, kò ń ṣe ẹ̀sìn ẹ̀ ló ṣẹ̀. So tó bá di lọ́la lágbára Ọlọ́run máa yànyàn náà. Gbogbo ẹ̀yin tí ó yẹ kí n ti matchmake náà tó bá di lọ́la, mo sọ fún yín pé mò ń ṣe kinní mi lọ́wọ́, placement mi lọ́wọ́. So tó bá di lọ́la mo free, máa pè yín lọ́wọ́ àárọ̀, máa ṣe nǹkan tó yẹ kí n ṣe. Ó tó dìgbà náà, ire lójú owó ń rí o. Màá dẹ̀ tún explicate more lórí ọ̀rọ̀ tó ń lọ tí my stand lórí ẹ̀. Èmi ò ṣe calling show fún wọn torí pé mi ò ní gbẹ́rù tèmi lórí kí n gbẹ́rù ẹlẹ́ni sórí kí n fa tèmi sọ́wọ́. I won't do that. Mi ò dẹ̀ mọ àwọn méjèèjì rí. Kò dẹ̀ sẹ́ni tó mọ àwọn méjì tó lè sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. Ẹjọ́ tí wọ́n rò làwọn èèyàn fi ń dájọ́. Ọlọ́run má fọ̀rọ̀ ọlọ́rọ̀ gbá wa lẹ́nu. Ire o.